ẹni kó lọ mú góòlù wá o ẹ jẹ́ ká sọ pé a gba góòlù lọ́wọ́ ẹ̀. And these people are working for IYABO OJO, and this is not their first operation. So IYABO OJO has been sending them to go and be stealing people's gold jewelry. IYABO OJO gogogo ni armed robber Idumota. Taba sọ pé olè Idumota, bóyá en tó lọ jalè Idumota. But in this video, IYABO OJO àtàwọn ọmọ tó máa ń rán kiri, irú àwọn tó lọ rán kàn máa gbélé Mohbad, àtàwọn tó máa ń rán lọ́nà Mohbad kiri, àwọn náà wá sínú Tom Jones yìí. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tó ti bẹ̀rẹ̀ ó ti tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú fídíò yìí wípé Ìyábọ̀ Òjó gangan ni olè o. Ó ní Ìyábọ̀ Òjó ló gbìmọ̀ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọlọ́jà ní inú Ìdúmọ̀tà tí wọ́n fi ń gbé òun lólè Ìdúmọ̀tà tí wọ́n fi kò náírà papọ̀ láti sọ wípé òun ṣolè nínú ọjà Ìdúmọ̀tà. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy sọ. So Ìyábọ̀ Òjó gangan ló lè Ìdúmọ̀tà. Ìyábọ̀ Òjó ní armed robber Idumota tó máa ń rán àwọn èèyàn lọ jí gold àwọn èèyàn. Àwọn girls tí Ìyábọ̀ Òjó máa ń kó kiri lọ ṣaṣẹ́wó ní party, àwọn náà ń ṣiṣẹ́ yìí. Remember Ìyábọ̀ Òjó went to go and comment under Gistlover that day. After Ìyábọ̀ Òjó wrote, you know, they didn't even mention Amaso fún Gistlover. They said Ìyábọ̀ Òjó máa gbọ́. They didn't say Gistlover máa gbọ́. And those who say this Magbo, they are working for IYABO OJO. And this is not the first time they will be robbing people of their gold jewelries. They even said, ẹ jẹ́ ká gba phone lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká gba góòlù lọ́wọ́ ẹ̀. Not ẹ jẹ́ ká gba góòlù lọ́wọ́ ẹ̀. They exchange really fast. How do you know it's about send them àbí kí lélẹ́yìí sọ? Ìyábọ̀ Òjó pẹ̀lú wa wèrè. Ẹ jẹ́ ká sọ pé a gba góòlù lọ́wọ́ ẹ ṣá ń gbọ́. So Ìyábọ̀ Òjó gogogo armed robber Idumota. Remember IYABO OJO does not have any job. She has been living on donation. Taking people for olóṣòs. Ìyábọ̀ Òjó lóbò ṣẹ̀pẹ̀tẹ́rì. Ìyábọ̀ Òjó olóbò ṣẹ̀pẹ̀tẹ́rì, olóbò ṣẹ̀pẹ̀tẹ́pọ̀n. Ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó ló máa ń kó àwọn aláṣẹ́wó kiri pátí tó máa lọ rọ́ọ̀bù àwọn ọkùnrin tó máa ń gba góòlù lọ́wọ́ wọn. Mo dẹ̀ wá wo Ìyábọ̀ gangan armed robber Idumota. Armed robber Idumota. Imagine if I wore some gold that day. Wọ́n ti já gold yẹn gbà, wọ́n ti lọ kó fún Ìyábọ̀, wọ́n ti tà. That was the reason they were shouting, ẹ jẹ́ ká sọ pé a gba góòlù lọ́wọ́ ẹ̀. Listen to it. Mo kàn wo náà ni pé àwọn ọmọọṣẹ́ Ìyábọ̀ Òjó rèé now. Latifa oníkórópè yẹn kẹ̀. Ó lọ láti èsì kò rí nǹkan kan mú bọ̀. Ìyábọ̀ armed robber Idumota. Ìyábọ̀ Òjó armed robber Idumota. Alo tún wá ń sọ ní yes now ṣé bó sọ pé òun lówó kí ló lọ ṣe nínú Idumota. Ṣé àwọn pé Yorùbá dẹ̀ máa ń sọ nǹkan kan. Ṣé àwọn pé Yorùbá máa ń sọ nǹkan kan. Yorùbá ní wípé Yorùbá máa ń sọ nǹkan kan wípé ọmọ yín ò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹ rójú olè ẹ òun. Yorùbá tún wá go further. Yorùbá sọ wípé gbépo lájẹ́ ò jẹ̀bi ẹni tó gbálẹ̀. Fún Ìyábọ̀ láti máa sọ pé ṣé bó sọ pé òun lówó kí ló lọ ṣe láàrin Idumota, láàrin àwọn ọmọọṣẹ́ òun tó máa ń jí gold nínú Idumota. O lè rí Ìyábọ̀ Òjó níbi tí nǹkan rere ti ń ṣẹlẹ̀. God bless you. Olóṣó 2017 mi ní wẹ́ẹ̀tì. Ayọ̀dèjì mi ní wẹ́ẹ̀tì. Ẹ̀yin èèyàn ẹ sọ pé ibi tán bá ti ń jalè Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kórúkọ mi jáde ńbẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. Sọ pé ìwọ Ọlọ́run ibi tá burú bá ti ń ṣẹlẹ̀ má yẹ kórúkọ mi yọ ńbẹ̀ borúkọ Ìyábọ̀ Òjó ṣe máa ń yọ kiri. Ìyábọ̀ gangan ló lè Idumota. Ìyábọ̀ Òjó armed robber Idumota. She's a bastard. Ibrahim, she had it well planned. Àwọn ọmọ Ìyábọ̀ Òjó ni na tó ń gba gold lọ́wọ́ èèyàn. Àwọn tó máa ń rọ́ọ̀bù àwọn ọkùnrin ní party. He said it that does Olowo go to Idumota.
Ìyábọ̀ gangan lámúrọ̀bà Idumota now. Ìyábọ̀ gangan Ibrahim. Group admin abatẹnijẹ́. Ẹ máa sọ pé amúrọ̀bà Idumota. Ìyábọ̀ Òjó amúrọ̀bà Tom Jones. Ẹ gbọ́ ni ẹjá sọ pé agba góòlù lọ́wọ́ ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Àwọn ọmọ tó máa ń bá Ìyábọ̀ Òjó rọ́ọ̀bù èèyàn ní pátì rẹ̀ náà. 90K. You see that they are very poor, extremely poor. Ìyábọ̀ Òjó. Àwọn tó máa ń bẹ iṣẹ́ amúrọ̀bà kiri gan wọn ò rówó rí. 90K. Imagine how they are shouting, they are crying because of 90K. Those people that sells in Lagos market, Balogun, they no be both she and Jege mate when it comes to money. Those people that sells in Lagos, Balogun, they come àwọn tó lọ́jà gidi tó ń tà ní Balogun. Àwọn tó ń ta kí lẹ́gbẹ̀ẹ́ road gan lówó ju Jege Ìyábọ̀ Òjó elébi. Àwọn ọmọ yìí ló máa ń bá ṣiṣẹ́ amúrọ̀bà ní party. Ẹ máa gbọ́. Then a máa ṣàjẹ́ sí court. Àbí? Ngba tẹ́ tí mo pé máa ṣàjẹ́ sí court. Kí ló tẹ́ ṣe wá ń pariwo olè? Ṣé bẹ́ẹ̀ ti gbowó? Ẹ ti gba 91,000. Ẹ tún ní 90,000. Ẹ tún gba 100,000. Making 191,000. Ẹ wá sọ pé a máa ṣá ìgbà tẹ́ sọ pé máa ṣàjẹ́ sí court. Ẹ máa wá gbọ́ bí tọ́rọ̀ góòlù ti wọlé. Ẹ jẹ́ ká gba góòlù lọ́wọ́ ẹ̀. Àwọn tó ń bá Ìyábọ̀ Òjó rọ́ọ̀bù àwọn èèyàn rí. Orúkọ Ìyábọ̀ Òjó dẹ̀ náà dá páwọn ń bá rọ́ọ̀bù. Wọn ò dárúkọ bí ọdún ọ̀kẹ́ owó. Wọn ò dárúkọ anybody. Ìyábọ̀ Òjó náà dárúkọ. Ẹ jẹ́ ká sọ pé a gba góòlù lọ́wọ́ ẹ̀. Ìyábọ̀ Olè amúrọ̀bà Idumota. Ìyábọ̀ Olè Idumota. Amúrọ̀bà ajígóòlù Idumota. 500,000. Who informed them that you are at Balogun market that day? I went there. I went there before, like few months too. If you look at how Ìyábọ̀ Òjó operates, if Very Dark Man did not bring WhatsApp group, can you ever believe that Davido's manager is in the same WhatsApp group with Ìyábọ̀ Òjó? The lady that was shouting Ole, the lady was Fola's best friend. Fola used to buy bra in their shops, like 3 shops away from these shops. That is where Fola used to buy bra. And Fola used to stand there, play with them a whole day. Someone called. Olórí burúkú ọba ńlá tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ yìí. Bàbá lọ́jà yẹn gan contact ẹ̀ pé orí woman ẹ̀ le gan o. I have the audio here. Orí woman ẹ̀ le gan o pé aburú tó ń ṣẹlẹ̀ sí àwọn ọbẹ̀ yẹn lágbára o. Ìyábọ̀ Olè ní amúrọ̀bà.